Hello, ó mà ga o, ẹ̀yin èèyàn wa. Nọ́mbà ni Ashley o, wọ́n ló ń pariwo. Ó ń kígbe, nǹkan tá a gbọ́. Àṣẹ gbọ́ ni o. Wọ́n ló ń pariwo, tó ń ranjú kẹ̀. Ó ní kán gbà òun. Ìyá kábíyèsí, kó jọ́ o. Ó máa pa òun, ó máa ṣe o. Wọ́n ṣàtúgbé Tadé ní ká wò lọ. Kó máa pa òun, ó máa pa òun ni. Kí ni eléyìí ń sọ? Àbí ó tún fẹ́ bẹ̀rẹ̀ dírámà mi, Ashley. Wọ́n ṣe lọ bá. Wọ́n ló sáré wá sí ààfin. Ló bá sáré, wọ́n sọ pé kán gbà òun, pé ìyá kábíyèsí fẹ́ pa òun. Ìyá kábíyèsí ní kí ó gbé ọmọ Tadé ní àbí Adémákin kó gbé padà fún ẹni tó ní. Bí ẹni tó ní ti wá gbé. Wọ́n ní àtọmọ ẹ̀ pé wọ́n ní màmá yẹn sọ pé òun ò fẹ́ rí wọn ní ààfin. Pé kó padà síbẹ̀ because gbogbo iṣẹ́ láabi tó ṣe ní ààfin pẹ̀lú ọmọ òun. Pé tí ò bá kúrò lẹ́rọ̀ pé òun máa pa á. Wọ́n ní nǹkan tí màmá yẹn Ashley ń pariwo pé màmá yẹn sọ fún òun. Pé kí kábíyèsí jọ̀ọ́ o, kó bá òun bẹ màmá ẹ̀ o. Kí màmá ẹ̀ kó má bínú sóhun o, kó má ṣe kíní o. Òun ò dẹ̀ fẹ́ kú, kó bá òun bẹ màmá. Wọ́n ní àwọn elders wá sọ pé àwọn rò pé bóyá nǹkan eré ni, pé dírámà tó ń ṣe. Ìgbà tó ti jẹ́ pé wọ́n ti fẹ́ bá bẹ̀bẹ̀, wọ́n náà ti ń bá bẹ̀bẹ̀ pé kí kábíyèsí retain ẹ̀ sí ààfin. Pé ṣùgbọ́n ìgbà tó ti wá jẹ́ tó ní pé màmá òkú ọ̀run ló ń sọ fún Ashley pé lè tọ́jú sáwọn táwọn rò pé àwọn lè bí àárò eléyìí o. Pé òkú ọ̀run á jẹ́ pé Ashley ó ti ṣetán tó máa kúrò láàfin nìyẹn. Pé ṣé tó jẹ́ pé ìyá kábíyèsí ló lóun ò fẹ́ rí ẹ láàfin, kó padà síbi tó belong sí. Wọ́n níbi tó yẹ Ashley ni kó lọ bá ẹni tó lọ́mọ àti kó lọ tọ́jú ọmọ ẹ̀. Torí ààfin yẹn ò ń ṣe ibi tí Ashley lè dúró sí pẹ̀lú gbogbo atrocity. Pé fake life ló ń live pẹ̀lú ọmọ òun. Pé òun ò fẹ́ pé kó tètè kúrò ní ẹ̀rọ. Pé tí ò bá kúrò lẹ́rọ̀ pé òun máa pa á. Wọ́n ní nǹkan tí màmá yẹn sọ ni. Ẹ̀rí pọ́rọ̀ yẹn ti kọjá be careful. Wọ́n ní kí ló wá fẹ́ kí kábíyèsí ṣe. Nígbà jẹ́ pé spirit tó ń lé ẹ̀ àárí. Spirit tó ń pariwo ẹ̀ àárí. Báwo la ṣe fẹ́ bẹ́ẹ̀. Wọ́n ní kó kúrò pé ìwà ọ̀dọ́ mọ́rán ní ààfin. Pé ìwà ipá ló ń hù láàfin. Ìwà fake ló ń hù láàfin. Gbogbo ìwà tó ń hù, gbogbo ìwà ibi tó ń hù, wọ́n ní kò tọ́ sí ẹ. Ó kàn fẹ́ fi èrú gbà bùkún. Wọ́n ní màmá kábíyèsí pé kó lọ pé wọ́n fẹ́ rí láàfin. Ǹjẹ́ èèyàn wá dùn báyìí? Ṣèbí ògùn jayé là ń sọ. Àti ní ogun òṣìráyìn tó sọ pé ó wà láàfin. Òun ló tọ̀mẹ́ǹtì wọn. Tó bá tọ̀mẹ́ǹtì wọn tán, wọ́n á náà lọ àpíìsì ẹ̀. Wọ́n á náà ní kán lọ ṣe ètùtù. Ètùtù tó máa ṣe gbá tó máa ná wọn lówó. Tó bá dẹ̀ ṣe tán. Wọ́n láwọn òṣìráyìn á dáríjì. Ìyẹn ò ní pé kán má tẹ̀síwájú láti ṣiṣẹ́ ibi o. Ṣùgbọ́n eléyìí tán sọ pé ṣe ló ń pariwo lénìí. Wọ́n ní Ashley o. Pé òun nìkan ló fẹnu ara ẹ̀ sọ tó ń pariwo síta. Pé ìyá kábíyèsí, ìyẹn létí màmá kábíyèsí, ó jẹ́ kó òun gbádùn. Pé kó òun kúrò láàfin. Àtòun àti ọmọ tó ń sọ pé ó gbé wá. Wọ́n ní ṣe ló ń pariwo pé ṣe bí bàbá ọmọ yẹn ti wá. Ó ti gbé. Wọ́n ní kó òun náà kúrò láàfin. Àìjẹ́bẹ̀ pé màmá yẹn ló lóun máa pa á. Torí gbogbo ìwà tó fún ọmọ òun, gbogbo àwọn ìwà pálapàla tó fi fọ́mọ òun kò jẹ́ kí ọmọ òun gbádùn.
kò yẹ kó gbádùn ìyàwó ẹ̀, kò yẹ kó gbádùn life ẹ̀. Bẹ́ẹ̀ tí ò bá kúrò lẹ́rọ̀, ó máa lépa ẹ̀ ní èlé. A ní bẹ́ẹ̀ ni. Tó bá ti rí bẹ́ẹ̀, ó tó bẹ́ẹ̀ jù bẹ́ẹ̀ lọ. Nǹkan tá fẹ́ kí wọ́n ṣe fún Ashley. Lórí Ashley, gbogbo fake life tí Ashley ń lò ní ààfin yẹn ó ti pọ̀ jù. Mélòó la fẹ́ sọ? Mélòó la fẹ́ sọ? Ó ṣàfẹ́ fi force. Ó fẹ́ fi tipátipá gbé ààfin. Tipátipá ló fẹ́ fi gbá ààfin. Gbogbo nǹkan tí ò ń ṣe tiẹ̀, ó fẹ́ fi tipátipá gbà lọ́wọ́ oní nǹkan. Irú kí leléyìí? Wọ́n ní kó kúrò láàfin. Màmá yẹn ní tí ò bá fẹ́ kó òun pàdánù. Ashley kúrò láàfin torí ibi tó wà yẹn kì í ṣe ẹ̀tọ́ ẹ̀. Pé kì í ṣe ibi tó yẹ kó wà nìyẹn. Àbẹ́ẹ̀ rí nǹkan wà. Eléyìí wà lẹ́ni ò sí nǹkan. Wọ́n ní Ashley pé wọ́n ní kó kúrò láàfin torí kì í ṣe ibùgbé ẹ̀ nìyẹn. Kó padà sí ibi tí ó yẹ. Pé kó padà sí ẹni tó ní ọmọ yẹn. Pé kó lọ máa gbé ń bẹ̀. Tó bá dẹ̀ gbé kó kó kúrò. Tó bá dẹ̀ sọ pé òun ò lọ gbé bẹ̀, ààfin yẹn ò ń ṣe tiẹ̀ o. Wọ́n ní èrú ló fi ń gbé láàfin o. Wọn ò fẹ́ láàfin. Màmá yẹn, màmá kábíyèsí, òun ni a gbọ́ pé wọ́n ló sọ bẹ́ẹ̀ fún pé ó nà lẹ́gba. Bó nà lẹ́gba, bó ranjú mọ́ gbogbo tí wọ́n ṣàǹsọ pé igbe yẹn ogun rárá ló ń ké. Kó kán bá wọn bẹ ìyá kábíyèsí o. Kán bá wọn bẹ ìyá kábíyèsí o. Kábíyèsí, wọ́n ní kí ló fẹ́ kí kábíyèsí ṣe? Kó bá wọn bẹ yẹ. Ṣé ìyá tó ti kú tó wọn rí? Spiriti àti spiriti burúkú tó wà nínú Ashley. Àwọn méjèèjì náà jọ ń jìjàkadì. Spiriti ti ìyá kábíyèsí, òun ló máa tẹ̀ fún. Òun ni tọ̀hún yẹn máa tẹ̀ fún. Because tọ̀hún yẹn spiriti ibi ni. Bẹ́ẹ̀ tí spiriti olóòótọ́, ìyẹn ló máa deal pẹ̀lú spiriti tipátipá tó fi ibi ń ṣe ààfin. Bẹ́ẹ̀ ni. Tó bá ti ẹ̀ ń ṣe bẹ́ẹ̀ yẹn, kán máa lé gbogbo wọn kúrò ní kọ̀ọ̀kan. Kán máa dẹ́rù bà wọ́n. Ẹ wo bí Ògúnjayé ṣe ń fi wọ́n ṣojú, tó ń bu ojú wọn gbolẹ̀, tó ń ṣe wọ́n báṣubàṣu, tó ń ṣe wọ́n ṣìkàṣìkà. Wọ́n á tún ṣe tán o, wọ́n á tún kúrò ńbẹ̀. Wọ́n á tún padà sídìí ẹbí wọn. Mi ò rí irú ẹ̀ rí. So ìyẹn ni ẹ máa fi mọ̀ pé wọ́n yan búburú yẹn láàyò gan-an. Wọ́n fẹ́ ba ààfin kábíyèsí jẹ́. Ṣùgbọ́n Ọlọ́run ò kàn gbà fún wọn ni. Torí wọ́n ní mission. Gbogbo ìpàdé wọn bẹ́ẹ̀, ìpàdé ibi. Òun náà wá ń ṣe ní ààfin. Ló ń kì wọ́n láyà, tó mú wọn láyà lé. Ní àfi orí àfọ̀rọ̀, àwọn ò ní fi kábíyèsí lọ́rùn lẹ̀. Àfi tí ọwọ́ wọn bá tẹ nǹkan kan bẹ́ẹ̀ tó kò sí nǹkan tó ọwọ́ wọn máa tẹ̀ bẹ́ẹ̀. Orí òfo náà máa mú. Ayọ̀ Naomi àti kábíyèsí wọn máa pọ̀ sí. Kán tètè lé wọn o. Ẹ jọ̀ọ́ tètè lé wọn. Ẹ̀yin tẹ́ ní ojú tó ní ojú tó fi ń rí spiriti burúkú tó ń lò pẹ̀lú kábíyèsí. Ẹ tètè bá wọn wí o. Káàfin lè sinmi. Ẹ̀yin èèyàn wa, mo ní kí n sáré gbé kàyéfì yẹn wá fún yín. Kẹ́ tún gbọ́ nǹkan tó tún ṣẹlẹ̀. Ẹ ṣé ẹ̀yin èèyàn, ẹ bá share, ẹ bá like, ẹ bá subscribe, kẹ́ fi tó kù sí comment section. Ẹ ṣé gan-an bẹ́ẹ̀ ṣe ń tẹ́tí sí wa. Bye.